ayérayé ọlọ́run ìyanu ìjìnlẹ̀ fẹ́ ọmọ mi rí adúpẹ́ àyìn agbẹ́ ọ̀gá nítorí tó ṣe tánú ẹ̀dó lálẹ́ bàbá gbọ́pẹ́ wa jésù olúwa wa àmín lórúkọ jésù kristi adúpẹ́ lọ́wọ́ ọlọ́run lájẹjọ jíjí wákàtí ọ̀wọ̀ yìí ọba tí òjá dòkú ọba tí ò yẹ kí ìdààmú kó ṣẹlẹ̀ sí ayé mi àti ẹ̀yin ọba tó dì wá mú ọba tó wà pẹ̀lú wa ọba tí òjá gbèrè tìjú àyìn lógo aṣẹ́lọ́ba àwọn ọba kí jésù gbọ́pẹ́ wa àmín lórúkọ jésù kristi a kí àwọn ẹlẹ́sìn wa kejì fún ọdún ìtúnu àwẹ̀ ní èní lórúkọ jésù kò ní jẹ́ kó kù fún wa lè tá a ṣe yẹn a tún ṣe mí lórúkọ ọlọ́run májẹ̀mú ọdún yẹn kò ní jẹ́ kó kù fún wa lórúkọ jésù ọdún ayọ̀ la máa ṣe mo kí gbogbo yín gbogbo ẹ̀yin ẹlẹ́sìn islam lórúkọ jésù olúwa yóò dì wá mú a kú ọdún a kú ìyèdún ọ̀pọ̀ ọdún náà bẹ́ẹ̀ láò ṣe nínú ayé yìí bí ìtúnu àwẹ̀ ṣe dé lénìí àmọ̀ tó retí iléyá báyìí ní ẹ̀ka bí oṣù bíi méjì sí kan ní ìsìn iléyá náà ó tún dé gbogbo wa la wà nínú ọlọ́run gbogbo wa náà lájọ ń ṣẹ̀sìn náà gbogbo wa náà lájọ ń sin ọlọ́run gbogbo wa lájọ ń ṣọdún bí a bá ti ń kíra wa kú oríire ọdún oríire ó mọ̀ bá wa kò sí ìjà kò sí ìta láàrin ẹlẹ́sìn méjèèjì ẹ má jẹ́ ká mú ní ìmú kankan woko àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo kí yín o gbogbo ẹ̀yin ẹlẹ́sìn islam mo kí ń fún ọdún ètí àṣẹ lónìí ọlọ́run májẹ̀mú yóò gba ẹ̀bẹ̀ gbogbo àwẹ̀ yín àti gbogbo tẹ̀nà síwájú ọlọ́run yóò gbà ní ìbádà fún yín lórúkọ jésù ìyẹn ò ní jẹ́ kó kú fún wa ètí ń bọ̀ lórúkọ jésù yóò bá wa láyọ̀ àti àlàáfíà mo kí yín àkú ọdún àkú ìyèdún ọ̀pọ̀ ọdún la ó ṣe ìwé ìdájọ́ là ń dágbére pé ẹ jẹ́ ká pàdé lórí ètò ohun olúwa èyí tó máa wáyé láti ẹnu ìyá àdúrà rẹ̀ abániṣe jp tó máa wá láti ilé ìjọsìn wa ìjọ ṣẹkùnrin tèmi lè àánú lórúkọ jésù olúwa yóò fàánú bí ayé wa wò adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ìwé ìdájọ́ àtàbí tẹ́tẹ́ ni ṣùgbọ́n adúpẹ́ wípé a rí oore àti àánú àti oore ọ̀fẹ́ gbà lọ́wọ́ ọlọ́run lórúkọ jésù a ò ní gbèrè tìjú wàhálà ìdààmú kò ní ṣẹlẹ̀ sí wa mo kí gbogbo ọkàn tó ń wò ó ẹ bá mi ṣí ààrẹ gbogbo alákú wà lélẹ́ni gbogbo aláwà ní ọlídé àwọn míì wà níbi iṣẹ́ tòótọ́ ẹran fi apc ń sétí kẹ ẹ ṣe kíni kẹ ẹ máa tẹ̀lé mi nínú ètò àdúrà náà lórúkọ jésù a ò ní gbàgbànú àdúrà kò ní ṣe tiwa tì oríwo dẹ̀ ní kọ àdúrà lórúkọ jésù olúwa wa àmín àmín lórúkọ jésù kristi ohun olúwa ẹ̀ máa wá láti ilé iṣẹ́ ìbílẹ̀ rédíò nílùú nàìjíríà níbí wọ́n máa ń darapọ̀ mọ́ iléeṣẹ́ rédíò tẹlifíṣàn ní ìlú uk lórúkọ jésù olúwa yóò dì wá mú àti bàbá àti màmá èyí tí ọlọ́run gbé iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tẹlifíṣàn fún ní ìlú uk tẹ́ ẹ wòye sùsù láti máa ṣe fún ọlọ́run lórúkọ jésù ohun tó wù yín wáyé yín ọlọ́run májẹ̀mú yóò ṣe fún yín ohun tó kù tẹ́ ń béèrè lórúkọ jésù olúwa yóò ṣe fún yín mo ń kí gbogbo àwọn olùfẹ́ ayé máa bá mi ṣí ààrẹ ohun tá a lè fi ran ìyá àdúrà ẹ̀dẹ̀ abániṣe lọ́wọ́
òun náà ní kẹ́ ẹ máa bá mi share rẹ̀, ẹ bá mi pe ẹ̀gbọ́n, ẹ bá mi pe àbúrò, ẹ pé tó ìyá àdúrà ti bẹ̀rẹ̀ o, ìyá àbàdàn ìyá àdúrà wọ́n ti bẹ̀rẹ̀ lórúkọ Jésù. A ò ní dẹni ìtanù, Ọlọ́run májẹ̀mú yóò wà pẹ̀lú wa. Mo ní báyá fún ìgbàdúrà tàbí fún kánsẹ́lì tẹ wá wò pé mo dẹ̀ fẹ́ bá ìyá àdúrà yìí, ìyá ẹ̀rí abániṣẹ́ mo dẹ̀ fẹ́ bá sọ̀rọ̀ o, ẹ kò ní tó tẹlifóònù nọ́mbà mi fún ara mi báyìí ni màá gbé pa bó èmi ọmọ ní pa kankan, Ọlọ́run ni mò ń tẹ̀lé débi pé Ọlọ́run náà ni mò ń bá rin ìrìn àjò, èyí náà ni màá sì máa gbọ́ ìpè yín fúnra ara mi ní máa gbé, èmi ò ní ẹnikẹ́ni tí yóò bá mi gbé bí kò ṣe fúnra ara mi, torí ọ̀rọ̀ Ọlọ́run àti ìwà tí a bá fẹ́ gbọ́ látẹnu ìyá àdúrà ẹ̀rí abániṣẹ́ JP, ẹ pè mí fúnra mi báyìí ni máa gbé lórúkọ Jésù. A ò ní gbèrè tìjú, mọ́mí dáàdì bí ẹ ṣe ń share tẹ́ǹtẹ́ láìkì yẹn, Ọlọ́run á láìkì yín náà yóò sì nífẹ̀ẹ́ yín, ohun tó kù yẹn ayé yín Ọlọ́run májẹ̀mú yóò ṣe fún yín, ohun tẹ́ ń béèrè lọ́jọ́ tó ti pẹ́ yẹn Ọlọ́run wọlá tí oṣù Ramadana yìí èyí tí wọ́n ti tún parí lórúkọ Jésù, Olúwa yóò gbọ́ ẹ̀bẹ̀ àdúrà yín lórúkọ Jésù, Ọlọ́run yóò dúró tì wá. Ní ìjẹ́jọ́ ẹ má bínú, ní ìjẹ́jọ́ mo ní ká mú iṣẹ́ kan pàdé mi lénìí, kí ká ti ṣe ní ilé ara wa. Mo ní fún ọkùnrin kí wọ́n ní àgbàdo tàbí ọkà bàbà 7 ọkùnrin, kí wọ́n wó omi àgbọn díẹ̀ àti pẹ̀fún kí wọ́n dà pọ̀ kí wọ́n mú pàdé mi. Mo ní obìnrin kí wọ́n mú ọkà bàbà tàbí àgbàdo 3 péré ní tiwọn, ní bó ṣe jẹ́ 3 bàbá ọmọ àti ẹ̀mí mọ́ la fi ṣèdìdí ọ̀rọ̀ tí obìnrin yẹn. A wá rí pé 7 tá a pè ní tí ọkùnrin pé kí wọ́n mú wá, ẹ mọ̀ pé bó ló ṣe jẹ́ 7 ṣe 7 lọkùnrin ní, bẹ́ẹ̀ kọ́ 9 lọkùnrin ní tòótọ́, ṣùgbọ́n lára 7 la ti mú egungun ọkùnrin jáde, ara obìnrin ló ti jáde. Ìtumọ̀ rẹ̀ mo fi ní kí gbogbo ẹ lè jẹ́ òdìdí pọ̀ mọ́ra wọn. Mo ní ká mú omi àgbọn díẹ̀, kì í ṣe rẹpẹtẹ, torí màá sọ fún wa bá ṣe máa lò ó. Mo ti mú àwọn sáàmù tá a fẹ́ lò pẹ̀lú ẹ̀ wá, yóò sì rí bẹ́ẹ̀. Ó ní kìkìdá ká gba wòlíì gbọ́, àwa náà yóò jèrè wòlíì. Kìkìdá kẹ́ ẹ ṣe ó ní ṣe é bí mo bá ti rán ọ, tí mo bá ṣe ní kẹ́ ẹ ṣe kí ẹ sì rí èsì rẹ̀ lórúkọ Jésù. Ọlọ́run májẹ̀mú bí iṣẹ́ yẹn ṣe ń dáhùn lára àwọn èèyàn yóò dáhùn lára tẹ̀yin náà. Ẹ rí pé dìdì ni omi àgbọn kò sẹ́ni tó mọ ìgbà àti àkókò tí omi àgbọn tó wọnú rẹ̀, kò sẹ́ni tó lè sọ pé kọ́lọ̀ rẹ̀ rèé, àgbà tí wọ́n bá pa ni wọ́n tó lè mọ irú omi tó wà nínú rẹ̀, ó kéré ni ó pọ̀ ni èdìdì ni. Ẹ̀rí hóró ni àgbàdo náà tàbí ọkà bàbà, hóró báyìí ni wọ́n máa ń gbìn, ṣùgbọ́n bàbá fẹ́ jáde kì í mọ ní ẹyọ kan mọ́, aṣọ ọrùn aṣọ gbagba èdìdì lòun náà. Táwa ni ó fi pẹ̀fún sára tí ó máa kọjá, tí àwọn tí ó kọjá lẹ́gbẹ̀rẹ̀ tó ní bojú wò lẹ́yìn. Ó dandan kí Ọlọ́run kó bojú wo iṣẹ́ yín, ó dandan kí Ọlọ́run kó bojú wo ayé yín, nítorí pé kí ni ayé yín nídìí ìmójútó. Ìdìdì ọ̀rọ̀ ní nǹkan mẹ́tẹ̀ẹ̀ta, bá ó ṣe lo iṣẹ́ náà bá ṣe ṣe màá fún wa àtàwọn sáàmù ẹ̀ mo ti kọ́ lọ́wọ́ lénìí láti lè fún wa ká lọ lò ó. Tó bá ti dún tó dẹ̀ dùn bẹ́ẹ̀, ẹ kàn pè mí sórí tẹlifóònù nọ́mbà mi. Kí ni tẹlifóònù nọ́mbà náà? 07057842311, lẹ́ẹ̀kan sí 07057842311. Wọ́n ti bá mi kọ́ síbẹ̀ lórúkọ Jésù. Ọlọ́run yóò dì yín mú mọ̀mọ́ tí wọ́n ti sáré bá mi fi síbẹ̀. Iléeṣẹ́ yìí ò ní di títì pa, kò ní ṣe dádúró fún ẹnikẹ́ni lórúkọ Jésù. A ó máa wà láàyè ní wàhálà ìdààmú kò ní ṣẹlẹ̀ sí wa. Lẹ́ẹ̀kan sí mo kí gbogbo wa a kú ọdún lórúkọ Jésù. Ọdún ayọ̀ la ó máa ṣe nínú ayé wa. Kí lohun tí mo mú fún wa ní ọ̀sán yìí? Kí lohun tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí ní ọ̀sán yìí? Òun náà ni ègún ìpìnlẹ̀. Ègún ìpìnlẹ̀. Oríṣiríṣi ọ̀nà ni àwọn ènìyàn fi ń fa ègún ìpìlẹ̀ wá. Oríṣiríṣi ni ègún ìpìlẹ̀ ti dá sínú ayé ẹlòmíràn lọ́wọ́lọ́wọ́. Bóyá nípasẹ̀ ibi tí wọ́n ti wò ó, bóyá nípasẹ̀ ibi tí wọ́n bí sí, bóyá nípasẹ̀ ọwọ́ tó gbé e, bóyá nípasẹ̀ inú ilé ńlá tó ti jáde
ẹ pé inú ilé ńlá wà, ilé tí ìbá ti ṣe wípé ìyàwó kan, ìyàwó méjì, ìyàwó mẹ́ta ìní bàbá ẹni ní ó fẹ́, tó jẹ́ pé onílé èrò púpọ̀, o alágbo ńlá tí ì ṣe wípé bóyá ìyàwó kan àbí méjì oníjẹ́ alágbo ńlá. Nípasẹ̀ ìwà tí àwọn orogún yòókù ń wù, nípasẹ̀ àwọn ohun tó jẹ́ ọmọ ológo, nípasẹ̀ ọmọ tó jẹ́ òró ìdílé, òró òpó òdílé tó jẹ́ pé ó máa ń di ilé mú, nípasẹ̀ bó ṣe jẹ́ òpó ìdílé àti òró inú ilé tó lè gbé ilé dúró. Ṣùgbọ́n bóyá a ti fi nípasẹ̀ pé orogún àbí àwọn ìyókù, àwọn mìíràn wà tó yẹ pé mọ́mì dádì, mo fẹ́ kí ọ̀rọ̀ yìí kó yé wa dáadáa. Ojú tí èmi àti yín nìyí, ó ṣeéṣe kó jójú máa yà fún ọkọ̀, má kọlù mọ́tò, má kọlù ọ̀kadà. Ṣùgbọ́n a dá àwọn ènìyàn kan dẹ̀ lọ gba agbára nípasẹ̀ wípé kíni, kí wọ́n fi ojú mìíràn kún ojú wọn. Ojú mìíràn tó sì fi kún náà ni wípé láti lè mú ọmọ tí gbé ògo òdílé, láti lè mú ọmọ tí jẹ́ òró òdílé, láti lè mú ọmọ tí jẹ́ òpó ìdílé. Ṣùgbọ́n nígbà tí wọ́n bá mú òpó àti òró ìdílé láti jẹ́ pé ṣé ìwọ ni wàá ga jù lágbájá lọ, ṣé ìwọ ni wàá jẹ́ òpó fún ilé yìí, wọ́n sì mú ìrìn àjò ọjọ́ kan, dádì mọ́mì brother mi sister, wọ́n sì lè sọ di ìrìn àjò 20 ọdún. Kò yé wa mà, ìrìn àjò tó yẹ kó rìn ní kánmọ́nkíá tó lè tètè ṣe, wọ́n sì sọ di ọjọ́ tó pẹ́ mọ́ lọ́wọ́ nípasẹ̀ pé kíni, wọ́n fẹ́ fi ègún ìpìlẹ̀ jà á. Wọ́n fẹ́ fi ègún ìpìlẹ̀ fa ìrìn àjò rẹ̀ tí ó yà kánkán yẹn, wọ́n fẹ́ fi fà á sí ẹ̀yìn. Ní ìgbà mìíràn, ẹlòmíràn á dúró de ìgbà tí ọmọ nì yóò wáyé, bóyá ọmọ ìyàwó ni, ṣùgbọ́n pàṣẹ pé kò ní ìfẹ́ ìyàwó yẹn, á wá dúró de ìgbà tí ó bí ọmọ nì, á wá máa wò pé kó sá má jẹ́ ọkùnrin, tàbí kó má jẹ́ aṣíwájú sáwájú ọmọ tí òun, kó jẹ́ àwọn ọmọ tòun nìkan ní ọkùnrin. Tó bá jẹ́ àwọn ọmọ tòun nìkan lọ́kùnrin, wọn ò ní lè sọ wípé ọkùnrin míì tún wà láti ọ̀dọ̀ ẹlòmíràn mọ́. Yóò mọ wá sáré kiri, yóò mọ sáré láti òkè sódò, gbogbo ohun tó bá yẹ kó fi ṣe rere nínú owó láyé yóò mọ fi sáré kiri ni, láti lè fi ègún ìpìlẹ̀ jà á, láti lè má jẹ́ ó tètè ṣe tó fẹ́ ṣe kankan ní inú ayé. For example, ẹlòmíràn tó jẹ́ ẹni tó jẹ́ ìwà búburú, ó lè fi ègún ìpìlẹ̀ sọ wípé ọmọ tí ń ṣe ọmọ ológo nì kí wọ́n má rán ní ilé ìwé títí ayé rẹ̀ máa fi bàjẹ́. Òun ṣe tiẹ̀ ní Ọlọ́run ó ń bọ̀ kankan. Ìwọ rò wípé ègún ìpìlẹ̀ ni wàá fi jà á, tàbí wàá fi fa ìrìn àjò ayé rẹ̀ sẹ́yìn. Ṣùgbọ́n tí Ọlọ́run bá lóun mú lọ sí ibi gíga, dáàdì mọ́mì, kò sí tí ọ̀tá lè ṣe. Ẹlòmíràn nípasẹ̀ ègún ìpìlẹ̀, ó ti fi ojú àti ọkàn rẹ̀ ta ọfà ìbànújẹ́ sí ọmọnìkejì rẹ̀, wípé ṣé ìwọ náà fẹ́ lọ ni, ṣé ìwọ náà fẹ́ lọ ni, o ò ní lọ ibì kankan. Ṣùgbọ́n tí èèyàn bá wà ní inú àdúrà, tó wà nínú Ọlọ́run, ègún ìpìlẹ̀ yẹn á wó ní ìjọ kan. Ibi Ọlọ́run dẹ̀ máa mú ẹni yẹn dé, á mú débẹ̀. Ṣùgbọ́n tó tún bẹ níbẹ̀ ni wípé tí ò bá fẹ́ kí ègún ìpìlẹ̀ yẹn kó túnbọ̀ máa ja òun ni á wá súnmọ́ Ọlọ́run, á sọ Ọlọ́run di àmùrè ẹgbẹ́ rẹ̀, èyí tí ò gbọdọ̀ tú. Ẹlòmíràn á fi ọwọ́ ara rẹ̀ pa tí ṣe ògo
ìdílé, á mú ògo ìdílé, á mú aṣẹ́rìzẹ̀, á pàdánù, á ṣe bẹ́ríà fún ní ọwọ́ ara rẹ̀. Ègún ìpìlẹ̀, èmi ò mọ tí ọ̀nà tí ègún ìpìlẹ̀ fẹ́ gbà ṣiṣẹ́ o. Gbogbo ọ̀nà àrékérekè ni ègún ìpìlẹ̀ máa ń fẹ́ gbà ṣiṣẹ́. Ní ìgbà mìíràn tí ẹlòmíràn bá jẹ́ olórí ní ibi iṣẹ́ tó jẹ́ pé òun lolórí ní tòótọ́, òun sì láláàánú tó máa ń fa àwọn ènìyàn wọlé síbi iṣẹ́ ni tí ó pè wọ́n pé wọ́n wá jẹun, ṣùgbọ́n nípa ègún ìpìlẹ̀ tí ń bẹ ní ọwọ́ rẹ̀, ẹ jẹ́ mọ̀ pé òun tó ń fà wọ́n wọlé nǹkan ni wọ́n máa dùbù ẹ̀. Bẹ́ẹ̀ ni dáde, òun tó mú wọn wọlé yẹn gangan wọ́n máa ní lára, wọ́n máa ṣe bí kó nǹkan tó mú wọn wọlé kó tún kúrò fún àwọn. Ègún ìpìlẹ̀ ní ja ìránṣẹ́kùnrin náà o, nítorí pé kíni, gbogbo àwọn tó ṣe lóore tó ṣe láàánú wọ́n tún wọ́nà àti jẹ́ kó kúrò níbi iṣẹ́ yẹn. Kódà wọ́n ń wá àkóbá fún un, wọ́n ń wá àkóbá, wọ́n ń wá ìfàsẹ́yìn fún un ní gbogbo ìgbà. Ègún ìpìlẹ̀, a gbọ́dọ̀ mọ Ọlọ́run, ká súnmọ́ Ọlọ́run ní òtítọ́ àti òdodo, ká mọ Ọlọ́run kí Ọlọ́run náà sì dá wa mọ̀. Nípasẹ̀ yìí ni ègún ìpìlẹ̀ ni kò fi ní jà wá. Ẹ jẹ́ ká lọ wo ìwé 2 Samuel 13. ẹ jẹ́ wo sorry 2 Samuel 13, ẹ jẹ́ lọ wo 16 to 31 rẹ̀. Ẹ má bínú, irọ́ lè ṣún pa, ìkà àti èèyàn ẹbí wọn ìfẹ́ ká sọ̀rọ̀ tiwọn, bẹ́ẹ̀ á sì máa sọ títí ni, títí Jésù máa fi dé mi ò ní pa ẹnu mi mọ́. Èmi ọmọ ọ̀nà tí ègún ìpìlẹ̀ fi ń ja ìrìn àjò iṣẹ́ yín, ẹ rí iṣẹ́ yẹn bó ṣe yẹ kó rí kọ́ lórí, ẹ ti tẹ̀ nítorí iṣẹ́, ẹ ṣe kí ni, ẹ ti tẹ̀ nítorí iṣẹ́. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ gbogbo agbára tẹ́ ń lò láti má lè jẹ́ kí iléeṣẹ́ yẹn kó bì wó, àwọn tẹ́ ń ràn lọ́wọ́ láti lè dé iléeṣẹ́ yẹn rí báwọn ṣe tún wọ̀nà àti sọ pé ẹ ó kúrò níbẹ̀ ni. Ègún ìpìlẹ̀ ni o, ègún ìpìlẹ̀ ló lè ní kéèyàn mú yàn wá jẹun kó tún á dé kó jẹ́ pò nǹkan ni ó dìyàn lọ́wọ́ mú wípé ò ní jẹsẹ́. Ègún ìpìlẹ̀ ló máa ń bá irú ènìyàn bẹ́ẹ̀ jà. Ègún tó sìn ín kúrò láti ìlú ìlọ sí ìlú mìíràn. Nẹ́tíwọ̀kì lọ́rọ̀ wọn. Ẹ wo àwọn tí wọ́n tún yàn tì yín bẹ́ẹ̀ yẹn náà tún dàbí àdólé àti àròmọ́. Ègún ìpìlẹ̀ ló fi ògo yín hàn wọ́n púpọ̀ irinṣẹ́ tá à ń ṣe lọ rèé, ó yẹ ìyẹn continue. Lórúkọ Jésù, ègún ìpìlẹ̀ ò ní ja ayé yín. Ẹ jẹ́ wo ọ̀rọ̀ àwọn ẹ̀gbọ́n àti àbúrò yìí, Absalomu àti Amosi. Pẹ̀lú bí wọ́n ṣe jẹ́ ẹ̀gbọ́n àti àbúrò, wọ́n dẹ̀ fi ègún ìpìlẹ̀ wọ́n sì fi ja ayé ara wọn nípasẹ̀ ìwà búburú tí ń bẹ lọ́wọ́ èyí tí í ṣe àbúrò rẹ̀. Kéèyàn sì wò sùsùsùsù kó ní àfi bí lágbájá bá kú ni. Àló tún lọ họ́dà gbogbo àwọn ọmọ ọba, ó sì tún jẹ́ kí wọ́n kú pẹ̀lú ẹ̀ nípasẹ̀ ìwà búburú tó wà ní ọwọ́ rẹ̀. Ẹlòmíràn ebóhun tiẹ̀ ṣe é, ebó ṣe lójúkòrò àti ojúkòrò, bó tẹ̀ jẹ́ pé ó tàn wọ́n kúrò ní ìlú. Ó dá aṣọ aláràbarà fún gbogbo àwọn ọmọ ọba tó lọ kó láàfin, ó tàn wọ́n lọ, ó ní wọ́n jọ̀ọ́ kí wọ́n máa bó sọ nígbà tó bá ti mu ọtí wáìnì tán kí wọ́n kó ṣe kíni, kí wọ́n kó pa á. Ẹ̀rí pó ga. Ẹ máa bá mi sọ nígbà tó bá ṣe kíni, tó bá ti mu ọtí wáìnì tán, nígbà tí yìí ò bá mọ tó ṣe mọ́ kí wọ́n ṣe kíni, kán bò ń pa á. Wọ́n bá pa ní tòótọ́, lẹ́yìn ìgbà náà ló wá pa gbogbo àwọn ọmọ ọba tí wọ́n ṣe alátọ̀nà láti bá pa á. Ègún ìpìlẹ̀. Mo fẹ́ bèrè lọ́wọ́ èmi àti ẹ̀yin, mo fẹ́ bèrè lọ́wọ́ yín dáàdì mọ́mì, irú iṣẹ́ tí ìránṣẹ́ yìí ṣe, báwo ló ṣe máa rí fún ìrìn àjò ayé tiẹ̀ náà? Torí ó ní ẹni tó bá fi idà pa ni, bó ti wù kó pẹ́ tó láyé, ipa idà la ó fi pa. Bó ti wù kí ìránṣẹ́ yìí náà tó
kó mi ń déré ọwọ́ ènìyàn náà lèmi tiẹ̀ náà ó ti bọ́. Ègún ìpìlẹ̀ bó ṣe ń bẹ̀rẹ̀ nìyẹn. Nígbà tí ẹ̀gbọ́n bá ń lépa àbúrò, nígbà tí àbúrò bá ń lépa ẹ̀gbọ́n, nígbà tí ìyá bá ń lépa ọmọ, nígbà tí ọmọ bá ń lépa ìyá, nígbà tí ọkọ bá ń lépa ìyàwó, nígbà tí ìyàwó bá ń lépa ọkọ rẹ̀, láti jẹ́ pé kí ni kí ẹ̀mí rẹ̀ kó sábọ̀ ni. Irú ẹ̀ṣẹ̀ wo ló ń bẹ bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀? Lórúkọ Jésù, ègún ìpìlẹ̀ ò ní ṣẹ nínú ayé èmi àti ẹ̀yin. Oríṣiríṣi ọ̀nà ni ègún ìpìlẹ̀ máa ń gbà ṣiṣẹ́. Èmi ò mọ tí àwọn bàbá àti màmá wa ti kọ́ bọ̀ sẹ́yìn náà rí inú ayé ni. Dádì mọ́mì, ṣé ẹ̀rí ayé bó ṣe rí báyìí káàkiri ni? Kò sí ayé kan, kò sí ìlú kan, kódà kò sí orílẹ̀-èdè kan tí ò ní ìkojú tiẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Kò sí ìlú kan, kò sí orílẹ̀-èdè kan tí ò ní ìpèníjà tiẹ̀ lọ́wọ́ báyìí. Ègún ìpìlẹ̀. Lórúkọ Jésù, ayé ò ní fi ègún ja ayé yín mọ́. Ègún ìpìlẹ̀ tí ń ja ayé yín lọ́wọ́lọ́wọ́ yẹn, tó ní kẹ́ ẹ máa ṣẹ́ bí ẹni kẹ́ ẹ máa jẹ̀jẹ̀ ìlírí, tó ní gbogbo ibi tí àwọn ẹgbẹ́ yín ti dé ẹ̀yin ò ní débẹ̀, tó ní gbogbo tí àwọn ẹgbẹ́ yín ti ń fi ìrọ̀rùn ṣe pé túláàsì lẹ́yìn máa fi ṣe. Lórúkọ Jésù, Olúwa yóò ja ayé yín gbà kúrò lọ́wọ́ rẹ̀ lénìí. Ègún ìpìlẹ̀ lórúkọ Jésù mú ní ò ní ja ayé yín mọ́. Ọlọ́run májẹ̀mú yóò mú ayé yín kúrò nínú ègún ìpìlẹ̀ lónìí. Ègún ìpìlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ńlá ó yá kó dìde fún ayé yín. Mo ní lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ńlá ó yá kó dìde fún ayé yín. Ayé yín kó ròyìn ògo Ọlọ́run, kó sì yẹ fún ògo Ọlọ́run. Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Ẹ já sọ fún Ọlọ́run. Ọlọ́run májẹ̀mú yá já ayé mi gbà lọ́wọ́ ègún ìpìlẹ̀. Ìmọ̀ èyí tó dá nínú àwọn ìyá àti bàbá mi. Mi ìmọ̀ èyí tó dá ní ìgbà tí ìdàpọ̀ ìyá àti bàbá, torí irú àwa báyìí ilé ńlá làwa náà ti jáde. Bẹ́ẹ̀ ni inú agbo wa la ti jáde. A ò mọrú ọfà tí orogún tó lè ti ta sínú ayé wa tó ń fa wàhálà àti ìdààmú tó yìí. A ò mọ wàhálà àti ìdààmú tí wọ́n ti dá sínú ayé wa ní ìlú àti orílẹ̀-èdè tí a wà yìí, tí a bára wa yìí, tó ń fa ìdààmú àti ìfòòró yìí. Débi pé a wá ń gba àdúrà, à ń gba àdúrà àti ọ̀sán àti òru àti òkè dé orí òkè àti pẹ̀tẹ́lẹ̀ dé gegere. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ohun tá à ti ń fẹ́ yìí kè tí ì dàbí. Lórúkọ Jésù, ìlú yìí kò ní ní wá lára mọ́. Dádì mọ́mì, mo ní lórúkọ Jésù, Nàìjíríà yóò gba ìtura. Ó ní gbogbo àwọn tó bá wá rere Jerusalem, ó ní wọn yóò ṣe rere. Mo ní lórúkọ Jésù, Nàìjíríà gbọ́ ọ̀rọ̀ Olúwa. Kó o gbọ́ ọ̀rọ̀ Olúwa ní àkókò yìí, nítorí pé ìdààmú àti ìfòòró àti àìní ìfọ̀kànbalẹ̀ ti tó gẹ́. Ọlọ́run májẹ̀mú yá Nàìjíríà kó ní ìfọ̀kànbalẹ̀. Gbogbo àgbáyé lórúkọ Jésù ó yá kó ní ìfọ̀kànbalẹ̀. Gbogbo orílẹ̀-èdè tí àwọn ènìyàn wà tí ò ní ìsinmi, tí ò ní ìfọ̀kànbalẹ̀, lórúkọ Jésù ó yẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa ní ọ̀sán yìí. Gbogbo ohun tó yẹ wá yẹ ayé wa, tó yẹ wá yẹ ògo wa ní orúkọ Jésù, Ọlọ́run májẹ̀mú yá kó fi fún wa. Ìdààmú àti ìfòòró ó ti tó gé, Olúwa fi wá lọ́kàn balẹ̀. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Ó yẹ já sọ fún Ọlọ́run, ta ló fi ègún ìpìlẹ̀ ja ayé mi? Láì nídìí, láì bá fa nǹkan kan, láì bá fa nǹkan kan, láì ṣe pé nǹkan kan pè mí àti ẹ̀ pọ̀. Ìwọ ta ló fi ègún ja ayé mi? Ìwọ ta ló ní ègún ìpìlẹ̀ yóò máa bá ayé mi rin ìrìn àjò? Lónìí ní orúkọ Jésù, ó yá dójú tì wọ́n, ẹ gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù Kristi. Agbára Jésù, ta ló ní ègún ni yóò máa bá ìrìn àjò ayé mi káàkiri? Ta lẹni náà tá mú ara obìnrin mú jáde tó lóun ó fi ègún ja ayé mi? Lónìí ní orúkọ Jésù, ó yá ṣí lọ́wọ́ iṣẹ́. Gbogbo ẹnikẹ́ni ọkàn kọkàn mi ò fẹ́ mọ ẹni tó wù kó jẹ́. Kò sẹ́ni tó dàbí rẹ, ta ló lágbára tó Ọlọ́run májẹ̀mú. Gbogbo ẹnikẹ́ni tó lóun ó máa fi ègún ìpìlẹ̀ ja ayé mi, lọ́wọ́lọ́wọ́ ní orúkọ Jésù Kristi, Ọlọ́run ṣí lọ́wọ́ iṣẹ́.
gbogbo ègún ìpìlẹ̀ ó yá gbọ́ ọ̀rọ̀ Olúwa, ó yá kó fi ayé wa sílẹ̀. Ọlọ́ni ní orúkọ Jésù mo ní kó yá fi ayé wa sílẹ̀. Ó yá gbọ́ ọ̀rọ̀ Olúwa ní wákàtí ọ̀wọ̀ ìwé ègún ìpìlẹ̀ ó yá kó fi ayé wa sílẹ̀. Láti òní ní orúkọ Jésù ọ̀nà kó ńlá fún wa. Ju bí àwa gan ṣe lérò lọ ní orúkọ Jésù ọ̀nà kó ńlá fún wa. Ègún ìpìlẹ̀ kò ní wọnú ayé wa mọ́. Bẹ́ẹ̀ ni yóò rè. Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Ẹ já sọ fọ́lọ́run. Ọlọ́run májẹ̀mú. Olúwa o, ràn mí lọ́wọ́. Ọlọ́run ìrànlọ́wọ́ ńlá. Ọlọ́run tó pọ̀ ní ipá àti agbára. Ìrànlọ́wọ́ tó lò fún ògo ayé mi. Èyí tí ègún ìpìlẹ̀ òfin ní dún nínú ìrìn àjò ayé mi. Èyí tí ayé mi yóò fi ní ìtumọ̀ sí ọ. Ọlọ́run ìrànlọ́wọ́ ó yá rán sínú ayé mi, ẹ gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù. Agbára ńlá Jésù, agbára ga Jésù Kristi. Ọlọ́run ìrànlọ́wọ́ o. Ògo ńlá tí ayé mi fẹ́. Ògo ńlá tó yẹ fún ayé mi. Dáàdì mọ́mì, ògo tó lò fún ayé yín. Ní wákàtí wà ní orúkọ Jésù, ó yá kó ràn síbẹ̀. Bàbá, ó yá kó ràn síbẹ̀. Ògo tó lò fún ayé yín lónìí ní orúkọ Jésù Kristi. Ọlọ́run májẹ̀mú, ó yá kó ràn sí ayé yín. Ìwọ ògo tó lò fún ìyọ̀ǹda ayé wa. Tó Ọlọ́run alààyè tó yọ̀ǹda rẹ̀ sínú ayé wa. Lónìí ní orúkọ Jésù, ó yá ràn síbẹ̀. Ọlọ́run májẹ̀mú, ó yá kó ràn ògo ńlá sínú ayé wa. A ó yìn títí, a ó gbéga. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. A lọ tún sọ fún Ọlọ́run, ẹ̀mí mímọ́ o, níbo ni ìṣẹ̀dá mi ti ń sìnrú ìlú? Bí bá yá mọ̀, níbo ni ìṣẹ̀dá mi ti ń sìnrú ìlú? Lónìí ní orúkọ Jésù, Olúwa ṣàwárí rẹ̀, gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù. Agbára ńlá Jésù, agbára ga Jésù. Níbo ni ìṣẹ̀dá yín ti ń sìnrú ìlú? Lọ́wọ́lọ́wọ́ ní orúkọ Jésù, Ọlọ́run májẹ̀mú ó yá pè é padà. Ọba ẹni mímọ́ Ísírẹ́lì, Olúwa pè é padà. Lónìí ní orúkọ Jésù, ìlú yín tí ayé yín yẹ fún láti lè mú ìṣògo yín wá síbẹ̀, ó yá kó darí síbẹ̀. Ìlú yín yẹn gangan, èyí tó yẹ fún ògo ayé yín, ṣùgbọ́n tí ògo yín sì rúlù níbì kan, Ọlọ́run májẹ̀mú yá kó wárí, yá kó dà padà. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Ẹ jẹ́ sọ fọ́lọ́run. Bàbá o, mo ti pinnu láti òní lọ. Ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, mo ti pinnu láti òní lọ. Gbogbo iṣẹ́ tó ń ṣiṣẹ́ ọwọ́ òdì nínú ìrìn àjò ayé mi. Lónìí, bí mo ṣe ń pinnu rẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, Ọlọ́run o, ó yá máa bá mi ṣe mọ́, ẹ gbàdúrà. Orúkọ Jésù. Agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run o, mo ti pinnu rẹ̀ lónìí wípé gbogbo iṣẹ́ tí ń ṣiṣẹ́ òdì nínú ayé mi, bàbá o, mi ò fẹ́ gbúrò rẹ̀ mọ́ nínú ìrìn àjò ayé mi. Lọ́wọ́lọ́wọ́ ní orúkọ Jésù, ẹ ò ní gbúrò rẹ̀ mọ́. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Kí ló tá a sọ̀rọ̀ lé lórí ní ọ̀sán yìí? Ó ní ègún ìpìlẹ̀. Èṣù máa ń rán ègún ìpìlẹ̀ sínú ayé ẹlòmíràn nípasẹ̀ ìwà tàbí ìṣesí tàbí ọ̀rọ̀ ẹnu. Nípasẹ̀ ìṣesí, ìhùwàsí tàbí ọ̀rọ̀ ẹnu. Lórúkọ Jésù, ègún ìpìlẹ̀ ò ní ja ayé wa. Mo ní lórúkọ Jésù, ègún ìpìlẹ̀ ò ní wọnú ayé wa. Ẹ jẹ́ á sọ fọ́lọ́run. Ẹ̀mí mọ́ ràn mí lọ́wọ́. Ọlọ́run ràn mí lọ́wọ́. Gbogbo iṣẹ́ tí ò ní ìtumọ̀ tí ọ̀tá ń gbé sínú ìrìn àjò ayé mi yìí. Dádì, ṣẹ́yìn náà rí báyìí. Mọ́mì, ṣẹ́yìn náà rí pé iṣẹ́ tí ò ní ìtumọ̀ ni èṣù ń gbé wá. Ohun tí ayé mọ̀mọ̀ yìí tẹ́ fi ń ṣiṣẹ́ jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀, wọ́n ti dàrú. Wọ́n fẹ́ kẹ́ ẹ tún mú mìíràn ṣe. Ẹ sọ fọ́lọ́run. Iṣẹ́ tí ò ní ìtumọ̀ ni. Gbogbo iṣẹ́ tí ò ní ìtumọ̀ tí èṣù ń pín kiri yìí, Ọlọ́run jẹ́ kó fi ayé mi sílẹ̀, gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù. Agbára ńlá Jésù, agbára ga Jésù Kristi. Gbogbo iṣẹ́ tí ò ní ìtumọ̀ tí ò ní value ní inú ayé ní orúkọ Jésù tí èṣù ń pín kiri, lórúkọ Jésù ò ní pín kàn yín. Gbogbo iṣẹ́ àbàdì tí èṣù ń pín káàkiri yẹn, mọ́mì dádì, lórúkọ Jésù ò ní pín dé ilé yín. Gbogbo iṣẹ́ tẹ́ ẹ ti ń ṣe tí wọ́n ní ẹgbẹ́ yẹn lẹ̀ tó lọ gbé mi,
mọ́mì dáàdì lórúkọ Jésù kò ní jẹ́ ìpín yín. Ọlọ́run májẹ̀mú yóò dúró tì yín. Ẹ ní fi iṣẹ́ yẹn sílẹ̀ kẹ́ tó ṣe mìíràn mọ́. Ọ̀nà yín yóò là lórí ètò ẹ̀wà yìí. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Ọlọ́run májẹ̀mú yá dá wa lóhùn. Lórí ègún ìpìlẹ̀ tá a gbàdúrà lẹ́yìn bàbá dá wa lóhùn. Ọlọ́run májẹ̀mú ó yá jẹ́ ká rí pàṣẹ rẹ̀. Àwọn èèyàn títí láíláí. Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. À ń lọ nínú ìpele àdúrà mi. Ẹ jẹ́ á sọ fọ́lọ́run. Ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára. A rí o. Oṣù tún ti ń lọ o. Oṣù karùn-ún láti wà yìí. Ọdún fẹ́ẹ̀ dá méjì. Oṣù tó ń bọ̀ ní ìsìn ọdún á ṣe kí ni á gé sí méjì gedegbe. Torí pé a ti bọ́ sínú mẹ́fà ẹlẹ́ àkọ́kọ́. Ẹ jẹ́ á sọ fọ́lọ́run. Ògo tó olóò fẹ́ fi fún mi nínú ọdún yìí. Ohun rere tó olóò fẹ́ ṣe fún mi nínú ọdún yìí mi ìmọ̀ tí ì rí. Ṣé ẹ ti rí pé ni? Kèpé. Ẹ jẹ́ á sọ fọ́lọ́run. Ọlọ́run májẹ̀mú mò ń bẹ̀ ọ́. Ohun rere tó olóò fẹ́ ṣe fún mi kọ́dún yìí kó tó parí. Oṣù karùn-ún mọ̀ ń tán lọ. Bàbá o, ó yá ṣàwárí ohun rere fún ayé mi, ẹ gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù. Agbára ńlá Jésù, agbára ga Jésù Kristi. Ohun rere tí ayé yín fẹ́. Ohun rere tó yẹ ayé yín. Ohun rere tó tọ́ sí ayé yín. Èyí tẹ́ ń bèrè ní ọjọ́ tó ti pẹ́. Lónìí ní orúkọ Jésù Kristi. Bàbá kó fi lé yín lọ́wọ́. Mọ́mì dáàdì, Ọlọ́run kó fi lé yín lọ́wọ́. Ẹni mọ Ísírẹ́lì, ó yá kó fi fún yín. Òjò lórúkọ Jésù. Ọlọ́run májẹ̀mú yóò fi lé yín lọ́wọ́. Oyin dà. Òjò lórúkọ Jésù. Ohun tó yẹ yín yáyé yín yẹn. Ọlọ́run májẹ̀mú mo ní yóò fi lé yín lọ́wọ́. Ọba àwọn ọba yóò fi lé yín lọ́wọ́. Ẹni mímọ́ Ísírẹ́lì yóò fi lé yín lọ́wọ́. Lórúkọ Jésù Kristi. Oyin dà. Ọlọ́run májẹ̀mú mo ní yóò fi lé yín lọ́wọ́. Ọwọ́ Ọlọ́run tí fa yín lọ́wọ́ sókè. Èyí tí mi sí ayé ẹni. Èyí tí ayé ẹni fi máa ń ní ìtumọ̀ tí wọ́n fi hàn pé yes, ṣé oyin dà ni? Ayé rẹ̀ ṣe kíni? Ó ti ní ìtumọ̀ ni. Ṣé dáàdì ni? Ayé rẹ̀ ni. Ó mà ti ní ìtumọ̀. Àbí lórúkọ Jésù. Ọlọ́run májẹ̀mú ìbídùn lórúkọ Jésù. Ọba májẹ̀mú Ọlọ́run yóò dá yín lóhùn lórúkọ Jésù. Ìbídùn àríkẹ́ Ọlọ́run májẹ̀mú mo ní yóò dá yín lóhùn. Ohun rere tó tọ́ sí ayé yín bàbá kó ṣe fún yín. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Ó yẹ já tún sọ fọ́lọ́run. Àdúrà ni. Dáàdì mọ́mì, brọ́dà mi, sísítà, àgbàkú ni àdúrà. Àṣé kíni? Àgbàkú làdúrà. A máa gbà títí Jésù ó fi dé ni. A máa gbà tí ẹni tó ti tádùá rẹ ti gbàgán sì tún gbàdúrà sí i kó má bàa bàjẹ́ ni. Ẹni tó kù díẹ̀ fẹ́ káàtó náà tún gbàdúrà kó lè bàa tó ni. Ẹ jẹ́ sọ fọ́lọ́run. Ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára. Ọlọ́run o, níbi rere tí ayé mi fẹ́ yá mú mi débẹ̀ gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù. Agbára ńlá Jésù, agbára ga Jésù. Ibi rere tí ayé yín fẹ́. Daddy, mommy, brother, sister. Ibi rere tí ayé yín fẹ́. Ọlọ́run májẹ̀mú yá kó mú yín débẹ̀. Ibi rere tó tọ́ sí ayé yín. Èyí tí ayé yín fẹ́ yẹn. Lónìí ní orúkọ Jésù Kristi. Ta lọ́lọ́run fẹ́ lò gangan láti lè mú yín débi ìṣerere yẹn? Ta lọ́lọ́run fẹ́ lò gangan láti lè sún yín síwájú? Ta lọ́lọ́run fẹ́ lò gangan láti lè mú yín débi tirere tí ayé yín fẹ́? Lónìí ní orúkọ Jésù. Olúwa kó ṣàwárí ẹ̀. Bàbá ó yá ṣàwárí rẹ̀. Oore yín tí ń bẹ lọ́wọ́ rẹ̀ lórúkọ Jésù. Ó yá kó gbà á lé yín lọ́wọ́. Mọ́mì, dáàdì, brọ́dà, sísítà kò ní ní ìsinmi àfi tó bá ṣoore yẹn fún yín. Wò pa aláṣẹ ni. Mi ò dá lábàá nítorí pé ọmọ aláṣẹ ni mo jẹ́. Lónìí ní orúkọ Jésù, oore yín tí ń bẹ lọ́wọ́ rẹ̀ kò ní gbádùn, kò ní ní ìsinmi àfi tó bá ṣoore yẹn fún yín. Lórúkọ Jésù lọ́kàn rẹ̀ yóò tó balẹ̀. Oore tí ayé yín fẹ́ yẹn ní orúkọ Jésù kò ní kọjá yín. Bẹ́ẹ̀ ni yóò rí dáàdì mọ́mì. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Ẹ jẹ́ gbàdúrà kan sí ká tó lọ sínú ìpele iṣẹ́ ìta fẹ́ ṣe gangan. Ẹ jẹ́ sọ fún Ọlọ́run. Ọlọ́run ààbò ńlá ètò nípa tó gbòòrò lónìí ní orúkọ Jésù. Ó yá fi bòmí tọmọtọmọ gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù. Agbára ńlá Jésù, agbára ga Jésù Kristi. Ààbò tó nípa tó gbòòrò. Èyí tí ẹnikẹ́ni kò lè sọ nípa rẹ̀. Èyí tí ẹnikẹ́ni kò lè ní bá a mú, èmi ni mo ní. Lónìí ní orúkọ Jésù, ó yá kó rán sí ilé yín. Bàbá ó yá kó rán sí ìdílé mi. Ọlọ́run májẹ̀mú ó yá kó rán sí ayé yín. Ọlọ́run aláàánú ló yá kó rán sí ayé mi tọmọtọmọ. Tọmọ tọkọ ọmọ lórúkọ Jésù. Ààbò ńlá o lórúkọ Jésù yá fi bò wá.
ìwọ ẹrù tàbí àmì ètúwò Ọlọ́run má jẹ́ wọ́n gbé yálé wa lónìí ní orúkọ Jésù Olúwa bá wa tì dànù gbogbo ẹrù ibi gbogbo ẹrù ìbànújẹ́ lórúkọ Jésù ò ní gbé yálé wa bẹ́ẹ̀ ni yóò rí Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi Olúwa fàṣẹ dá wa lóhùn ẹni mẹ́sàn ló yá fàṣẹ dá wa lóhùn gbogbo ẹrù tàbí àmì ètúwò lórúkọ Jésù ò ní gbé yálé wa gbogbo ìdààmú àti ìfòòró bó ti wù kó máa pọ̀ tó nínú ayé lórúkọ Jésù àwọn ò ní nípìn nínú ẹ̀ Ọlọ́run má jẹ̀mú ẹ̀jẹ̀ Jésù ó yá kó dáàbò bò wá ẹ̀jẹ̀ Jésù ó yá kó dáàbò bò wá ẹ̀jẹ̀ Jésù ó yá kó dáàbò bò wá lórúkọ Jésù ẹ̀jẹ̀ mìíràn ẹ̀jẹ̀ ewúrẹ́ ni ẹ̀jẹ̀ mìíràn ẹ̀jẹ̀ màálù ni kò ní agbára tó ẹ̀jẹ̀ Ọlọ́run alààyè lórúkọ Jésù ẹ̀jẹ̀ Jésù ó yá kó bò wá lórúkọ Jésù wọn ò ní gbé wa gbìn wọn ò ní jí wa gbé wàhálà ìdààmú ò ní ṣẹlẹ̀ sí wa ó lé ara olè mi ò ní jà wá tá a bá rí ẹnikẹ́ni ọkọ̀ọ̀kan tí wọ́n ń pa lẹ́kún lọ́wọ́lọ́wọ́ ní orúkọ Jésù Ọlọ́run májẹ̀mú yá kó rẹ̀ yín lẹ́kún mọ́mì dáàdì Ọlọ́run yóò rẹ̀ yín lẹ́kún bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi fún iṣẹ́ wa tí a fẹ́ ṣe a ti gbé kinní yẹn lọ́wọ́ ó yẹ bá mi ṣe sílẹ̀ mo fẹ́ gbàdúrà sí kẹ́ tó lọ ka sáàmù rẹ̀ orúkọ Jésù Kristi agbára ńlá Jésù Kristi Ọlọ́run májẹ̀mú Olúwa kó bá ń gbàdúrà fún yín iṣẹ́ ìní orúkọ Jésù Olúwa ó yá sọ di agbára ńlá ọwọ́ Ọlọ́run ó yá kó dàpọ̀ mọ́ iṣẹ́ yìí lórúkọ Jésù tí ẹ bá ti ń lo iṣẹ́ náà ní orúkọ Jésù ohun tó yẹ yáyé Olúwa kó ṣe fún yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi àwọn sáàmù rẹ̀ rèé mo fẹ́ fún wa ní sáàmù kí n tó fi àṣẹ sí ẹ bá mi lọ sínú ìwé Ábákúkù Ábákúkù 3:16-19 ìwé Ábákúkù 3:16-19 2 Samuel 22 2 Samuel 22 18-30 2 Samuel 22 18-30 Psalm ìwé Psalm orin Dáfídì 30:1 to end orin Dáfídì 30:1 to end orin Dáfídì 63:1 to end orin Dáfídì 63:1 to end orin Dáfídì 60 orin Dáfídì 60:11-12 orin Dáfídì 60:11-12 orin Dáfídì 94 orin Dáfídì 94:4-10 orin Dáfídì 18 orin Dáfídì 18-25 18-25 lẹ́ẹ̀kan sí ìwé Ábákúkù 3 ìwé Ábákúkù 3:16-19 Ábákúkù 3:16-19 2 Samuel 22 18-30 2 Samuel 22 18-30 orin Dáfídì 30:1 to end orin Dáfídì 63:1 to end 1 to end orin Dáfídì 63:1 to end orin Dáfídì 60:11-2
11 to 12. Orin Dáfídì 60 11 to 12. Orin Dáfídì 96 sorry. Orin Dáfídì 96. Orin Dáfídì 96 4 to 10. Orin Dáfídì 18. Orin Dáfídì 18 to 25. Tí a bá ka sáàmù yẹn sí tán, a ó pe holy names yìí sí ní 21 times. Jehovah Rava, Jehovah Rava, Jehovah Rava 21 times. Tí a bá wá ṣe iṣẹ́ yẹn tán, a ó ṣẹ́ díẹ̀ nínú iṣẹ́ yẹn nígbà tá a bá ka gbọ́ ẹ̀ tán. A ó ṣẹ́ díẹ̀ sínú ohun tá a bá fi ń pa ara wa. Tí a bá ṣẹ́ sí ohun tí a fi ń pa ara wa, ìrara ni mo sọ nípa rẹ̀. Iṣẹ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn nígbà bá kà sí tán, a ó ṣẹ́ sí inú ohun tá a fi ń para. Èyí tó kù, a ó ṣe kí ni? A ó fi kún omi ní ìgbà 9 ọ̀tọ̀ọ̀tọ̀. La máa fi kún omi, a máa ṣe títí fún ìgbà 9 ọ̀tọ̀ọ̀tọ̀. Tí a bá ṣe fún ìgbà 9 ọ̀tọ̀ọ̀tọ̀, a ó fi wẹ̀ ni o. Àwọn èdìdí èso tó wà ní inú rẹ̀ yẹn gangan. Ní ìgbà tí a bá parí ìwẹ̀ yìí tán, a ó yọ èso yìí, a ó dàpọ̀ mọ́ ìpara wa tá a da iṣẹ́ yẹn sí. Òun ni ó máa ṣe pẹ̀lú ìpara yẹn tó máa fi tán. A ò gbọ́ Yorùbá mi. Nígbà tí a bá fi wẹ̀ àti ọkùnrin àti obìnrin ìgbà 9 ọ̀tọ̀ọ̀tọ̀ la máa fi lo iṣẹ́ yìí. A ó máa ṣe sínú omi tá a ó máa fi wẹ̀ ní ìgbà 9. Ṣùgbọ́n tí a bá ti ka iṣẹ́ yìí sí tán, a ó ṣẹ́ díẹ̀ mọ́ ìrara wa. Nígbà tá a bá ṣẹ́ díẹ̀ sínú ìrara wa, èyí tó kù a máa ṣẹ́ sínú omi tá a ó fi wẹ̀ fún ìgbà 9 àti ọkùnrin àti obìnrin. Nígbà tí ìgbà 9 bá wá pé tán, a ó wá kó èso yìí. Àwọn ọkùnrin tó jẹ́ pé 7 ni tiwa, àwọn obìnrin tó jẹ́ pé 3 ni tiwa, a ó wá dàpọ̀ mọ́ ìrara èyí tí a dá iṣẹ́ yẹn tá a ti ṣẹ́ díẹ̀ sí. A ó jọ lò wọn àti iṣẹ́ yìí tí ìrara yẹn máa fi tán ni. Dádì, mo mọ̀ pé Ọlọ́run jẹ́ Ọlọ́run. Kí a tó parí iṣẹ́ yìí, kí a tó parí ìrara yìí, lórúkọ Jésù, ohun tá a béèrè fún, ohun tá a ń fẹ́ nínú ìrìn àjò wa, ọmọ ló ń fẹ́ ni, ìgbéga ló ń fẹ́ ni, ìbùkún ló ń fẹ́ ni, àánú ló ń fẹ́ ni, Jésù Kristi, ohun rere tí ògo tí ayé yín yẹ fún. Kí a tó parí iṣẹ́ lórúkọ Jésù, ẹ ó sì rí ọwọ́ Ọlọ́run. Kìkìdá ká gbàgbọ́ nìkan, kí a dẹ̀ ṣe é bí ìránṣẹ́ ṣe wí. Lórúkọ Jésù, ẹ ó rí ọwọ́ Ọlọ́run. Nítorí pé kí ni iṣẹ́ yìí yóò bá yín lára mu débi pé kò sí ohun tí ẹ ń béèrè lásìkò tí ẹ bá lò, kò sí ohun tí ẹ fẹ́ ní àsìkò ìgbà yẹn, kò sí ìrànlọ́wọ́ tí ẹ ń béèrè àti tí ẹ ń kàkùn fún ní àkókò ìgbà náà, kò sí ohun tí ẹ fẹ́ kó ṣẹlẹ̀ nínú ìrìn àjò ayé yín. Gbogbo ọ̀nà ni. Àwọn sáàmù yìí ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Sáàmù 7 yìí ọ̀tọ̀ọ̀tọ̀ ni iṣẹ́ tí kálukú yóò ṣe nínú ìrìn àjò ayé wa. Tí a bá bẹ̀rẹ̀ sí kà wọ́n la mọ̀ wípé iṣẹ́ tí kálukú ó ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Àṣàyàn ni. Mo dìídì ṣiṣẹ́ yẹn láti jẹ́ pé kí n fi fún yín ni. Lórúkọ Jésù, iṣẹ́ yìí á dáhùn fún yín. Lórúkọ Jésù, mo níṣẹ́ yìí yóò dáhùn fún yín. Kò sí ọṣẹ tẹ́ ẹ lè fi wẹ̀, mọ́mì dáàdì, brọ́dà mi, sísítà, kò sí ọṣẹ tẹ́ ẹ fi lè wẹ̀. Ọkọ̀ bá àti ọṣẹ tẹ́ ẹ fi wẹ̀ yẹn máa fi wẹ̀. Kìkìdá iṣẹ́ yìí nìkan. Àti ọkùnrin àti obìnrin ìgbà 9 la máa lò kí a tó lo iṣẹ́ tán. Tá a bá ti rí pé 9 yẹn ti pé, a wá kó èso yìí kúrò nínú rẹ̀, á dàpọ̀ mọ́ ìpara tá a ti kọ́kọ́ ṣe iṣẹ́ yìí sí. A ó mẹ́pọ̀ dáadáa, á jọ máa fi rárá lọ.
tí ìrara náà bá tán ní fẹ́ kí ìrara yẹn tán because ohun tẹ́ ẹ béèrè fún yóò máa wá ní ti rere lórúkọ Jésù. Ohun tẹ́ ẹ ti kànkùn fún lọ́jọ́ tó ti pẹ́ kí ẹ tó parí iṣẹ́ yìí mo lẹ́ẹ̀ máa pè mí sórí tẹlifóònù nàmbà mi 070 5784 2311. Ẹ ó pè mí pé ìyá àdúrà lórúkọ Jésù Ọlọ́run á máa fún yín ṣe kìkìdá kẹ ẹ ṣe bí wòlíì bá ṣe ní kẹ ẹ ṣe lórúkọ Jésù yóò bá yín lára mu. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run májẹ̀mú fi àṣẹ dá wọn lóhùn, ọba àwọn bá fi àṣẹ dá yín lóhùn. Iṣẹ́ náà tí ẹ gbà ní ọ̀sẹ̀ lórúkọ Jésù ní yóò bá yín lára mu, fún ìtúsílẹ̀, fún ìgbéga, fún àánú, fún ojú rere, fún ìṣẹ́gun ńlá, fún ìbùkún àgbọ̀ngbẹ, fún ilé òṣì dànù kúrò nínú ayé ènìyàn. Mo ní yóò ṣe fún yín, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Àṣẹ ọ̀run kó bà lé, ọwọ́ Ọlọ́run kó dàpọ̀ mọ́, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Kristi Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Àwọn sáàmù yẹn ni wọ́n ti bá mi kọ síwájú yẹn, ẹ lò ó, ẹ ṣe lórúkọ Jésù yóò bá wa lára mu, ọwọ́ Ọlọ́run yóò wà pẹ̀lú wa. Fún àwọn tó ń ṣàìsàn ẹ jẹ́ ká gbàdúrà. Èmi ò fẹ́ mọ irú àìsàn tó ń ṣẹlẹ̀ sí yín. Ọlọ́run májẹ̀mú ó yá bá àìsàn yẹn wí lónìí ní orúkọ Jésù. Ìwọ àìsàn yìí gbọ́ ọ̀rọ̀ Olúwa. Gbogbo ohun tó fi ń dààmú ìránṣẹ́ ní orúkọ Jésù yá kó di ìfibú. Gbogbo ọwọ́ àìsàn tó ń lọ tí ń bọ̀ nínú ìrìn àjò ayé yín tó sọ̀rọ̀ ẹ̀dín tó ń lọ tó ń bọ̀ yẹn ní orúkọ Jésù mọ́mì dádì ẹ̀ ò ní gbúrò rẹ̀ mọ́. Gbogbo ohun tí ń ṣọwọ́ àìsàn, bóyá ọ̀fà ni, bóyá àránsí ni, bóyá àbìlú ni, bóyá ogun àlá látọjú oorun lẹ ọ̀fà ẹ ti wá. Ẹ̀yin náà láàlá lẹ́yìn àlá ilẹ̀ sì bẹ̀rẹ̀ sí rí pé gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí yí padà sí búburú. Lónìí ní orúkọ Jésù Ọlọ́run alààyè kó tún ṣe. Ọwọ́ àlá tó da ìrìn àjò ayé yín rú ní orúkọ Jésù, tó da ìrìn àjò ayé yín rú yẹn ní orúkọ Jésù Ọlọ́run májẹ̀mú kó tún ṣe. Ọwọ́ Ọlọ́run kó dàpọ̀ mọ́ ọwọ́ yín, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Fún àwọn tó ń ta ọjà, Ọlọ́run májẹ̀mú Olúwa kó mí sí iṣẹ́ yín, ọba àwọn ọba kó dàpọ̀ mọ́ iṣẹ́ yín. Ọwọ́ Ọlọ́run ti tún iṣẹ́ yẹn ṣe, ti mú iṣẹ́ yẹn dúró, tí kì í da iṣẹ́ yẹn láàmú ní orúkọ Jésù kó má ṣe da iṣẹ́ yín láàmú. Ọwọ́ Ọlọ́run kó tún iṣẹ́ yín ṣe, ọ̀nà yín kó là, ògo yín kó tàn, ìràwọ̀ yín kó bú jáde, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Fún àwọn oníṣẹ́ ọwọ́ tó jẹ́ pé iṣẹ́ ọwọ́ wọn ni wọ́n ń ṣe tí wọ́n fi ń jẹun, iṣẹ́ ọwọ́ yín ní orúkọ Jésù Ọlọ́run kó dàpọ̀ mọ́. Ní orúkọ Jésù iṣẹ́ ọwọ́ yín ò ní jẹ́ ìdààmú fún ìrìnàjò ayé yín. Iṣẹ́ ọwọ́ yín tẹ̀ ń ṣe tí ayé fún mọ̀mọ́ yín ní orúkọ Jésù ẹ ò ní ogun gbé tì lọ gbé mi ní orúkọ Jésù kò ní jẹ́ ti yín. Ogun ẹpá tí ẹ jẹun tó wà mí ṣe lórúkọ Jésù kò ní jẹ́ ìpín yín. Ọwọ́ Ọlọ́run kó dàpọ̀ mọ́ iṣẹ́ náà ní orúkọ Jésù. Iṣẹ́ tẹ́ ó gbà tí ó mú ìbùkún wá ní orúkọ Jésù ní kó yẹ ọ̀dọ̀ yín. Èyí tí wọ́n lè láwọn ó gbé wá tí ó mú wàhálà wá ní orúkọ Jésù kò ní mọ̀ yín láéláé. Lórúkọ Jésù Ọlọ́run kó mẹ́sì yín, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Fún àwọn tó ń ṣe kíni, fún àwọn tó ń wá kọ́sítọ́mọ̀ tó jẹ́ pé ọlọ́fíìsì ni wọ́n, àwọn àlejò làwọn máa ń gbà. Àlejò ayọ̀ èyí tí ó bá yín kọ́dún tó parí, tí ó ràn yín lọ́wọ́, tí ó fà yín lọ́wọ́ sókè, ó yá kó wá bá yín. Mọ́mì dádì, àlejò ayọ̀ ní orúkọ Jésù. Èyí tó yẹ fún ayé yín, tó yẹ fún ògo ayé yín láti tanná ògo yín. Níbi tí wọ́n dá yín dúró sí yẹn tí ó fà yín kúrò níbẹ̀ pé ó ti tó gẹ́. Ó yà ní so síwájú ní orúkọ Jésù yá kó rán àlejò ayọ̀ sí yín. Àlejò ayọ̀ yóò wá yín kàn, yóò ṣòro tí ń bẹ lọ́wọ́ rẹ̀ yóò ṣe fún yín láti lè mú iléeṣẹ́ yín yóò gbòòrò kó má bàa kú ní orúkọ Jésù yá kó rán sí ayé yín. Mọ́mì dádì, bẹ́ẹ̀ ni yóò rí. Ẹ ó gbàlejò ayọ̀, tẹlifóònù ayọ̀ lórúkọ Jésù yóò wá yín kàn, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Fún àwọn aláìsàn bíi fibroid, diabetes, cancer, ulcer, Ọlọ́run májẹ̀mú yẹ bomi síwájú. Bàbá o, ọwọ́ Ọlọ́run kó dàpọ̀ mọ́ omi yìí. Gbogbo tí ń jogun àìsàn fibroid ní cancer ní ulcer ní diabetes ní orúkọ Jésù ó yá gbọ́ ọ̀rọ̀ Olúwa. Mọ́mì ó yá kó gbọ́ ọ̀rọ̀ Olúwa. Àbíkẹ́ JP lórúkọ Jésù ó yá kó gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ọlọ́run májẹ̀mú ọwọ́ Ọlọ́run kó dàpọ̀ mọ́ yín. Àbíkẹ́ lórúkọ Jésù ọwọ́ Ọlọ́run yóò dàpọ̀ mọ́ yín. Àbíkẹ́ kẹ́yìn Akínolúdé
ọwọ́ ọlọ́run kó dàpọ̀ mọ́ yín, ọlọ́run májẹ̀mú ó yá kó wà pẹ̀lú yín lórúkọ Jésù Kristi. ọwọ́ ọlọ́run kó dàpọ̀ mọ́ yín. Akínlolú dé, ọlọ́run májẹ̀mú ọwọ́ ọlọ́run kó dàpọ̀ mọ́ yín. Bàbá o, ó yá kọ́wọ́ ọlọ́run kó dàpọ̀ mọ́ yín. Àbíkẹ́ o, JP, ọwọ́ ọlọ́run kó dàpọ̀ mọ́ yín ní orúkọ Jésù. PJ, ọlọ́run kó dàpọ̀ mọ́ yín. Bàbá ó yá kó dàpọ̀ mọ́ yín, ọwọ́ ọlọ́run kó dàpọ̀ mọ́ yín. Ọbẹ̀ ẹ̀rí ó yá kó mú yín gún wà lórúkọ Jésù. ọbẹ̀ ẹ̀rí kó má fi yín sílẹ̀, ọwọ́ ọlọ́run kó wà pẹ̀lú yín. Ẹ̀rí ọlọ́lá ní orúkọ Jésù. Níbo nìtàn náà ògo yín wo yá kó wà rí fún yín, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Fún àwọn tó jẹ́ pé ọmọdé tàbí àwọn aboyún, àwọn aláboyún wa lórúkọ Jésù ẹ ó gúnlẹ̀ láyọ̀. Aláboyún lórúkọ Jésù ẹ ó gúnlẹ̀ láyọ̀. Ọlọ́run májẹ̀mú Àbíkẹ́ PJ, ọwọ́ ọlọ́run kó dàpọ̀ máa yé yín. Bí mo ṣe fi JP pè yín yẹn, ọlọ́run yóò lo èèyàn fún yín kọ́dún kó tó parí. Ẹ gbàgbọ́ lórúkọ Jésù. JP ń wá yín bọ̀ náà nìyẹn. Ọwọ́ ọlọ́run yóò wà pẹ̀lú yín. Ọwọ́ ọlọ́run tí ràn yàn lọ́wọ́, tí fà yàn lọ́wọ́ sókè, tí mú yàn lọ bí gíga. Iṣẹ́ tẹ́ ẹ̀ fọkàn sí ní gbé yàn ga, iṣẹ́ tẹ́ ẹ̀ fọkàn sí ní orúkọ Jésù ó yá kó gbé yín ga. Mọ́mì, ọwọ́ ọlọ́run kó dàpọ̀ mọ́ yín. Iṣẹ́ ọlọ́run èyí tẹ́ ẹ gbé lọ́wọ́ tẹ́ ẹ ń pè yẹn ní orúkọ Jésù ó yá kó rán olóore sí yín. Èyí tí ó sún ẹ̀yin náà síwájú, tí jẹ́ èèyàn tí ó bọ́ sí ẹ̀yìn, tí P yẹn wà bọ́ sí kínní, tí ó bọ́ síbẹ̀, tí ẹ wá di JP ní orúkọ Jésù. Iṣẹ́ kékeré owó ńlá tí mú yàn sún síwájú ó yá kó dàpọ̀ mọ́ yín, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Fún àwọn oníkánsà yẹn máa mu omi yẹn ni, àti oníọ̀sà àti fibroid àti kánsà ni, ọ̀sà ni, diabetes ni, kí wọ́n máa mu omi yẹn lórúkọ Jésù. ọwọ́ ọlọ́run èyí tí mú yàn sún síwájú, ìhun ní sún yàn síwájú, tó bá sì lóun dé sínú ayé ẹ̀ ń lé ní òkú òsì. ọwọ́ ọlọ́run tí ó sún yín síwájú, tí ò ní ìgbìmọ̀, tí ò ní kọmití, tí ò ní ẹ jẹ́ káyẹ̀wò hàn sábì kẹwàá ló tọ́ sí. Lónìí ní orúkọ Jésù Kristi yóò wà nú ayé yín kọ́dún tó parí lórúkọ Jésù. ẹ fò fáyọ̀, ẹ ṣiṣẹ́ yìí, ẹ tètè lọ wo iṣẹ́ yẹn, ẹ̀yin náà ẹ ṣe. ọwọ́ ọlọ́run yóò ràn aláàánú olóore, torí oore tí ò ní ìgbìmọ̀, tí ò ní kọmití ń bẹ lọ́wọ́ ọlọ́run Elédùmarè. Ó yá kó ràn sí yín kẹ́ ẹ ráàánú gbà, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Fún àwọn ọmọdé lórúkọ Jésù, ẹ̀yin èwe yẹn ní yẹ̀ sọnù, ẹ̀ ní rẹ̀ dànù. ọwọ́ ọlọ́run kó dàpọ̀ mọ́ yín, kẹ́ ẹ máa dàgbà nínú ọgbọ́n. ẹ̀yin èwe ẹ máa dàgbà nínú òye, ẹ̀mí ọgbọ́n àti òye tẹ́ẹ̀fì ló lé ayé yín. Ọlọ́run májẹ̀mú kó jogún ẹ̀ fún yín. Bàbá ò bá mi jogún ẹ̀ fún wọn, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Mo dúpẹ́ lọ́wọ́ gbójú àtọkàn tó wọn láti bí wákàtí kan lórúkọ Jésù. ọwọ́ ọlọ́run kó wà nínú ayé yín. Ohun tó yẹ yín ayé yín ní orúkọ Jésù Olúwa kó ṣe fún yín. Mọ́mì dádì ní orúkọ Jésù, ògo tó tàn fún ayé ènìyàn tí wọ́n fi mọ̀ pé ògo lágbájá ti bẹ̀rẹ̀ sí tàn lónìí ní orúkọ Jésù ó yá kó ràn sí yín. ọwọ́ yín tí ẹ tẹ̀yẹn ní orúkọ Jésù ẹ ò ní fi gbé òkú ọmọ. Gbogbo ẹrù tàbí àmì ìtúwò lórúkọ Jésù ó yá Ọlọ́run bá wa lé dànù, ó yá fẹ́ dànù ní orúkọ Jésù. Kò ní ya ilé wa, bẹ́ẹ̀ ni yóò rí. Àbíkẹ́, mo ní PJ ṣùgbọ́n JP ni mo fi síbẹ̀ lórúkọ Jésù Kristi. ọwọ́ ọlọ́run yóò ràn ìrànlọ́wọ́ sí yín. Ìrànlọ́wọ́ ọlọ́run alààyè ó ní òní ìrègùn nínú. ẹ mọ̀ wò ó pé gbogbo àwọn ènìyàn tá a ti ń ṣiṣẹ́ fún, tá a ti ń ṣe fún wọn ò mọ́. Ẹnìkan ṣoṣo lọ́lọ́run máa ń rán síyàn. Ẹ̀yin ẹ sọ fọ́lọ́run, oore tí ò ní ìgbìmọ̀, tí ò ní kọmití, oore tí ò ní sọ pé bóyá èmi ni mo ṣe fún. Ọlọ́run májẹ̀mú ní orúkọ Jésù yóò ràn sínú ayé yín, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láti wákàtí kan tí a ti ń gbé ètò ohùn Olúwa láti ẹnu Ìyá Àdúrà Ẹ̀rí Abánúṣe JP, èyí tó wá láti ilé ìjọsìn wa ìjọ Ṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú lórúkọ Jésù. Mọ́mì dádì, ọwọ́ àánú Ọlọ́run èyí tí ó ràn yín lọ́wọ́ ní orúkọ Jésù Olúwa kó ràn sí yín. Mọ́mì dádì, Olúwa yóò ràn sí yín, ẹ ra àánú gbà, bẹ́ẹ̀ ni yóò rí. Mọ́ àìlọ́ìtì mo dúpẹ́ mà lórúkọ Jésù Kristi. Ọlọ́run májẹ̀mú yóò di ẹ̀yin náà mú mà lórúkọ Jésù. ọwọ́ Ọlọ́run èyí tí mú ni lọ́wọ́ sókè, tí fa lọ́wọ́ lọ síbi gíga ní orúkọ Jésù, tí ó fà wá báyìí, tí ó máa lọ jẹun pẹ̀lú ọmọ aládé
lórúkọ Jésù yóò ràn sí ayé wa, ọkàn wa yóò sì balẹ̀. Ní ìjọ́ mẹ́jọ àti èmi àti yín ẹ jẹ́ á tún pàdé lórí ètò Ohùn Olúwa èyí tí ó mọ̀ wá látẹnu Ìyá Àdúrà Ẹ̀dàbániṣe JP tó mọ́ láti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò Nàìjíríà níbí iléeṣẹ́ ìbílẹ̀ rédíò Nàìjíríà ló ti ń darapọ̀ mọ́ iléeṣẹ́ ìbílẹ̀ tẹlifíṣàn ní ìlú UK ní orúkọ Jésù. Àwọn bàbá màmá tí wọ́n ní iléeṣẹ́ yẹn lórúkọ Jésù, ohun tó yẹ yín fún ayé yín Ọlọ́run májẹ̀mú yóò fèsì bẹ̀, ohun tó tọ́ fún ayé yín Ọlọ́run májẹ̀mú yóò ṣe fún yín, ẹ rí ògo Ọlọ́run. Gbogbo ojú àti ọkàn tó wò tẹ́ ń bá mi share yẹn ohun tẹ́ lè ṣe fún mi láti fi lè ràn mí lọ́wọ́, láti lè fi lè ran iṣẹ́ ìránṣẹ́ mi lọ́wọ́ náà nìyẹn. Lórúkọ Jésù Olúwa yóò ràn iṣẹ́ ìránṣẹ́ tí náà lọ́wọ́. Ohun tẹ́ lè ṣe fún mi náà nìyẹn pé ká ẹ máa ṣe kíni, ẹ bá mi share, ẹ share ní kọ́mọ́ kí á báyìí ó yẹ tẹ̀lé ẹ bẹ̀rẹ̀ sí tẹ share ó yá gbogbo àwọn èèyàn yín ẹ share fún èèyàn mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ ní kọ́mọ́ kí ó yẹ máa share rẹ̀ lórúkọ Jésù. A ó ṣe ohun rere kàn yín, mo lá ṣe ohun rere kàn yín, mọ́mí a ó ṣe ohun rere kàn yín, ohun rere tí ayé yín fẹ́ yẹn a ṣe àrẹ̀ kàn yín tí ẹnikẹ́ni ò dẹ̀ ní jàgbá mọ́ yín lọ́wọ́. Ní ìjọ́ mẹ́jọ ẹjẹ́ á tún pàdé lórí ètò Ohùn Olúwa ní ìjọ́ mẹ́jọ àtèmi àti yín àní dòkú àní fẹ́ dòkú wàhálà ìdààmú bí tí òkú kéré mọ́ kò ní yẹlé wa. Ní ìjọ́ mẹ́jọ ó dàbọ̀ mọ́ àlọ́ ti fún gbogbo wa lórúkọ Jésù Olúwa wa, àmín lórúkọ Jésù.